Bismillah, walhamdulillah, wassalatu wassalamu ala rasulillah. Sallallahu alayhi wa sallam. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Alhamdulillah. Ìkẹ́ àtọ́lá rẹ̀ kó máa bá Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Sallallahu alayhi wa sallam. Àánú Ọlọ́run ní fàwa àtìyín lẹ̀. Àmín. Àtàwa àtìyín, Ọlọ́run máa ṣe wa kù lórí dáadáa. Àmín. Jẹ́ atánlérì jẹ́ Mùsùlùmí, gbé wa dìde ní jẹ́ Mùsùlùmí, ṣe wá ní ọmọ àlìjánà. Àmín. Gbogbo yẹ dátà àjọ wura wa ń lé. Àti ní kí wọ́n ṣe ẹ̀ngbà mi wọ́n máa ṣe program wa. Allahu akbar. Àánú Ọlọ́run lè kálukú wa bá. Àmín. Ń bẹ nú àwọn èèyàn wọn ò lè ṣe program wa. Àmọ́ wọ́n ń tẹ̀lé wa. Don't like it. Wọ́n like ẹni rí làwọn náà àmọ́ wọn ò lè ṣe àì torí wípé wọ́n ń bẹ̀rù káwọn kan mọ́ àwọn tí àwọn ń bá ṣe. Kò sí tí wọ́n fi yín sí. Lókùn bá tí ẹ bá ti wà lórí dáadáa. Lórí òdodo. Lórí òdodo. Insha Allah. Ìmọ̀ àfọkàn mí ṣe tí ọba ti ní tọ́lọ́wọ́n ọba nínú ìyẹn ní máa jẹ́ kọ́ta ó borí èèyàn. Kéèyàn sáà ti dúró déédéé. Bọ́lọ́wọ́n ọba dúró gbìyànjú tí wọ́n náà máa gbọ́n béèyàn bá ṣe léyìí èèyàn lábọ̀ rẹ̀. Allahu akbar. Àánú Ọlọ́run ní fàwa àtìyín lẹ̀. Allahu akbar. Ìdáhùn sí béèrè ni tòní. Tá a tó fi ń béèrè lọ́wọ́ kálukú wa wípé àwọn àfáà àwọn àgbàlagbà tí wọ́n ti lọ tí wọ́n ń jà àfáà ládùúgbò yín nílùú yín tí wọ́n náà gbà pa àfáà ni wọ́n wá jẹ́ ń jálàbí. Nígbà ìgbà tí kálukú wa sì ti mọ̀ wípé jálàbí kò sínú iṣẹ́ mùsùlùmí. Bẹ́ẹ̀ni, kò sínú ẹ̀sìn rárá. Kò sínú ẹ̀sìn rárá, kò ráyè jókòó. Gbogbo àwáwí wótòwórò tí ẹ bá wò lè mú wáyé pé n tá ń wí náà nìyí. Kò jọra wọn. Àti wá mọ̀ pé àwọn àfáà yìí oníjálàbí ni wọ́n. Àwọn àfáà yóò wá sí láyé mọ́ àbí wọ́n tiẹ̀ wá ṣẹ́kù sáyé nínú àwọn àfáà wọ̀nyí pẹ̀lú ntẹ́ mọ̀ pé jálàbí ni wọ́n ń ṣe àwọn àwòlò yẹ ká máa ṣàdúrà fún. Allahu akbar. Ntọ́ fa ọ̀rọ̀ yìí ni wípé lọ́sẹ̀ tó kọjá tó o bá gbàgbé a gbé fídíò kan jáde tá a pè ní ẹ ti bẹ̀yìn àfáà yín jẹ́. Bẹ́ẹ̀ni. Brọ́dà kan ló wá comment. A sì máa ka comment náà ní láre-láre. Kódà àti màwọn èèyàn tó jẹ́ wípé àwọn ò sí ń bí fún kíní kan wọn ò ní comment dáadáa láyé àfi bú èpè. Torí tí wọ́n lè dágbé fúnra wọn náà ni wọ́n ń kọ. Kódà bàbá gbọ́dọ̀ jáde tọ́rọ̀ yìí bá lọ sápáná tí ò tiẹ̀ ní bàtà pẹ̀lú ẹnì kankan wọn ò ní sọ wípé ẹ̀kárì Ọlọ́run lè kún àlùbáríkà yín ẹ̀mí yóò gùn lórí dáadáa wọn ò ní sọ yẹn wọ́n wàrú ọwọ́ wọ́n ń retí ìjọ tá a sọ tí yóò kọ́ díẹ̀ káàtó. Ọ̀tà kò fẹ́ inú tiwọn ni. Ó ta kò fẹ́ inú tiwọn ni. Ọ̀rọ̀ burúkú ni kọ́lọ́mọjà yóò sì wá gbọ́ àní kọ́lọ́mọjà wò ó sì wí ọba sì gbọ́ wàhálà yé tiẹ̀. Ọlọ́run jẹ́ wọ́n sì wá gbọ́. Ìjọ lẹni bí òní sòdodo gbọ́ tẹ́lẹ̀. Wàláhì kéde pé ó kù díẹ̀ káàtó ó tako ìfẹ́ inú. Ó tako fẹ́nu ẹ̀. Àánú Ọlọ́run ní fàwa àti yín lẹ̀. Allahu akbar. Brọ́dà yìí wá comment wá béèrè orúkọ brọ́dà náà ní Adé Ọlámi. Ó ní báwo ni kí ọmọ kéwú ṣe pọ́n àáfàá tó kọ́ ní kéwú lé wọ́n gbàgbé lé. Wọ́n wá ní ṣùgbọ́n tó jẹ́ pé oníjàlàbí pọ́nbélé ni àáfàá náà. Ṣùgbọ́n tí ọmọ kéwú ti rí òdodo tí ó sì ti kúrò lọ́dọ̀ àáfàá bẹ́ẹ̀. Irú àpọ́nlé wo ni irú ọmọ kéwú bẹ́ẹ̀ máa ṣe fún àáfàá bẹ́ẹ̀ lójú rẹ̀ àti lẹ́yìn rẹ̀. Allahu akbar. Lójú rẹ̀ àti lẹ́yìn rẹ̀. Ṣé rí pé ìbéèrè yìí ìbéèrè ni tó gbọ́dọ̀ sí kálukú wa kó wa ó gbọ́dọ̀ sí wa láǹfààní. Ní mùsùlùmí òdodo. Anakumullah. Torí pé àáfàá téèyàn gbà láàfàá ọwọ́ akọ́yàn ń kéwú èèyàn ti wá lágbọ́yé pé níta àáfàá wa ń ṣe yìí mà ta kẹsìn. Bí ẹ bá mà tán lérí eléyìí ẹ̀mọ́ níbà náà Ọlọ́run pàdé àáfàá yìí ọ̀wá ti kú àbó ti kú kéèyàn tó bódodo pàdé. Ǹjẹ́ àáfàá yìí ẹni yìí wá ní Ọlọ́run bá lékún àlùbáríkà brọ́dà yìí sọ̀rọ̀ ẹni tó bá nìkan sí ni máa béèrè irú béèrè báyìí. Tó nìkan sí gan-an. Àwọn ọ̀rọ̀ báyìí ní jẹ́ pé mo dóríta kò yé mi mọ́ kì í sọ̀rọ̀ àta ọjà. Oríta kò yé mi mọ́ ta ìta ọjà wọn náà kọ́kọ́ wúra rẹ̀ wò nígbà tó gbọ́jà kalẹ̀ tán ní ọ̀yá owó àdúgbò yín èèyàn mélòó náà ní kọ́lé lọ́wọ́ ń bẹ̀. Tó wá ní òyà. Ọ̀sìn ní bíríkìlà ní ọ̀lẹ́ kò síṣẹ́ lọ́wọ́ àwọn mélòó ní kọ́lé lọ́wọ́ ládùúgbò yín ní tó ṣe wọ́ tó fi ríṣẹ́ gbà náà lọ́sàn àwọn náà tí wọ́n nílẹ̀ ńlẹ̀ tí wọ́n rí kọ́. Àwọn ọ̀rọ̀ báyìí ni oríta kò yé mi mọ́ àáfàá tó kọ́ oníjàlàbí ni brọ́dà yìí náà ti wá yẹn nàná ọ̀rọ̀ wọn ní oníjàlàbí pọ́nbélé. Ìtumọ̀ rẹ̀ ni pé oníjàlàbí pọ́nbélé ní táwọn náà fi lè fi pọ́nbélé kún ni wípé ẹni tó di ẹrù tí wọ́n ń pè ní jàlàbí tó dì tó kún kẹ́kẹ́kẹ́. Ó kún kẹ́kẹ́kẹ́. Gbogbo ohun tí máa gbéyàn kó lójú nílànà ẹ̀sìn lè ń tọ̀hún dì mẹ́rù ẹ̀. Subhanallah. Àfẹ́ èèyàn sì ni ọkọ yẹn ń kéwú ń retí kéèyàn sanjọ́ bóyá látàyé dálíkì á mọ̀ pé mo fẹ́ jẹun rẹ o bí bá sì kú ò láyé mo fàdúrà ránṣẹ́ sí mi. Ẹni yìí sì ní nínú ta màmá pẹ̀lú ìpè pé jálàbí pọ́nbélé nínú ẹ̀ ò ní kéèyàn máa yẹsẹ́ wò.
àkàbí kéèyàn mọ kí ẹ máa yẹsẹ̀ yẹsẹ́ wò ọ rí i pé bẹ́ẹ̀ bá ti yọ ọmọ tálíkì ọmọ aláìlójútì tí ò ti sìnrìn nínú ròrí àwọn àdádálẹ̀ àwọn bídíà ó rí polisi méjì làwọn àfa pín sí bídíà mọ̀káfíra bídíà mọ̀fásíkọ̀ èyí tó gbéyàn jáde nínú ẹ̀sìn àti bídíà tí ò gbéyàn jáde kúrò nínú ẹ̀sìn bídíà tó gbéyàn jáde kúrò nínú ẹ̀sìn tó jẹ́ pé ìṣẹ́bọ pẹ̀lú Ọlọ́run ní pọ́nbélé àmọ́ téèyàn lọ mẹ́sìn ò ní kéèyàn máa yẹsẹ́ wò kéèyàn máa wò láwọn èèyàn ń tẹ yẹpẹ̀ ń wò àtẹ́lẹwọ́ ń wò tẹ̀sùbà ń wò omi ń wò sunṣọ̀kan bọ́bá dọ̀lẹ́ wá gbábọ̀ korúkọ rẹ kalẹ̀ korúkọ ìyá rẹ kalẹ̀. Subhanallah. Ọlọ́run sì ti yànnà náà wípé a'udhu billahi minash shaitonir rajim innahu man yushrik billahi faqad harrama Allahu alayhi al-janna wa mawa'un naru wa ma lidh-dhalimina min ansar. Ọlọ́run ní gbogbo ẹni tó bá dẹ bọ́pọ̀ mọ́ ìgbésí ayé rẹ̀ faqad harrama Allahu alayhi al-janna àlìjánà ti dèwọ̀ fẹ́ntọ̀ wa mawa'un nar iná làbọ̀ ẹ̀ wa ma lidh-dhalimina min ansar. Ọlọ́run ní gbogbo ẹni tí ó gbà á lẹ̀ lọ́wọ́ mi alábòsí ni ó mọ̀ òdodo ẹni tí ó gbà á lẹ̀ lọ́wọ́ mi Ọlọ́run ní kò ní sálárà sí falábòsí. Allahu akbar. Kéèyàn máa fẹ́ èèyàn pé ó dẹ bọ́pọ̀ mẹ́sìn èèyàn náà sì mọ̀ pé Ọlọ́run ti yànnà náà pé ẹbọ lélẹ́yìí ó kílẹ̀ àsì ọ ọ tí wọ́n ń fàdúrà ránṣẹ́ sí i nígbà tí ò sí láyé mọ́ pé kọ́lọ́run fi sálẹ̀ jẹ́ náà ọ̀ ń tìràn mọ́ lọ́nu ọ̀ ń tẹ̀rí ara rẹ nù. pé kọ́lọ́run ọgbẹ́ni tí èsì tiẹ̀ ntí Ọlọ́run ti lóun ní dìmẹ́rù kó dì mọ́ túláàsì ìmọ̀ bí Ọlọ́run nínú ni. kò jọra wọn. kọjọ́ra wọn ọkọ ní kéwù nù òun ìṣe ni àdúrà mọ́. Allahu akbar. àmọ́ àfa rẹ kù sáwọn ibì kan pẹ́pẹ́pẹ́ àwọn bídíà tí ò gbé yẹn jáde kúrò nínú ẹ̀sìn ẹnìkan ò ní takàngbọ̀n ẹlòmíì ọmọláìlójútì òní ó gbé gbogbo hukumu lórí gbogbo ẹni tó bá jẹ́ pé ó láwọn torí pé àwọn tó yẹ pé bídíà gbogbo bídíà àkàbí àwọn òdòdó pé tẹ̀sírí ìwù ni èèyàn ṣòfin nínú ẹ̀sìn tó bẹ́ẹ̀ báyìí ṣe ṣòfin nínú ẹ̀sìn ẹni tó lẹ́tọ̀ọ́ àti mú tẹ̀sírí ìwù wá nínú ẹ̀sìn Ọlọ́run ni èyí tó fi rán ànábì bí wọ́n bá ti wá mú tiẹ̀ wá àwọn nǹkan tí ó sì gbé yẹn jáde nínú ẹ̀sìn bóyá àfa rẹ̀ ìmọ̀ lọ́lẹ̀ ka yàsín ní àwọn èèyàn ìmọ̀ dáhùn yẹn sàrà ọ̀kárí àkàbí àyàkùnmùlà náfìlà yíyan náfìlà tí ò lẹ́rìí bí a mọ̀ ṣe mọ́lídì lópin ìgbà tí àwọn nǹkan wọ̀nyí ń ṣe bídíà ni àmọ́ kò gbé kúò nínú ẹ̀sìn torí pé ànábì ní man amila amalan laysa alayhi amruna fahuwa raddun gbogbo ẹni tó bá ṣe nǹkan tí ò lẹ́rìí nínú ẹ̀sìn fahuwa raddun èyí tó ṣe wọn Ọlọ́run ní gbà. Kéde pé gbogbo etí ti ń ṣe bọ̀. Ayyakumullah. Ọlọ́run èsè bẹ́ẹ̀ nígbà tí yẹn wá jẹ́ ni ire ẹni ire ní déwájú Ọlọ́run ó wá kù sáwọn ibì kan ìmọ̀ yẹn náfìlà tí ò lẹ́rìí ìmọ̀ sáwọn àsìkárù kan tí ò lẹ́rìí ìmọ̀ sáwọn àkójọ àdúrà kan ìmọ̀ ṣe mọ́lídì kọ́lọ̀ wa ní ntọ́sẹ̀ yìí ó bí mi inú gbogbo sẹ́ẹ̀rì rẹ̀ ìjẹ́nire rẹ̀ ìmọ̀ gbẹ́bọ pẹ̀lú mi ìmọ̀ máa sògùn àwúre ìmọ̀ máa sògùn tajà èyí tọ́sẹ̀ yìí náà bí mi inú mọ̀dá gbogbo ẹ̀ padà. Allahu akbar. Ọlọ́run ìsalábòsí. Allahu akbar. Lànàbí fi ní fahuwa raddun èyí tó ṣe òun náà lọ́lọ́run ò ní gbà. Sallallahu alayhi wa sallam. Ó lè ní sẹ́ẹ̀rì mi tí ó kọ́ fà á. Èyí tí fi ń dá wa lálẹ́ yìí. Tí fi ń sa àkókò rẹ̀ tí fi ń ṣe lófò yìí. Àsàlátù tí ò lẹ́rìí wọ̀nyí. Ìmọ̀ kóbi olóbi ìjọ wọ̀nyí. Ìmọ̀ dáhùn yẹn sára tí ò nítumọ̀. Òun dáhùn yẹn sára ó lè ní ẹ lọ lè gbé fún afọ́jú àmọ́ àwọn yẹn kan bẹ́ẹ̀ nù àwọn àfa àtàwọn àgbẹ̀ bọ̀. Àwọn jalabi pọ́n bí nínú. Kùrìbá ni wọ́n mọ̀ pé wọ́n ní akíní bẹ́ẹ̀ Subhanallah. Abila àti kábílà àwọn Ọlọ́run wò. Ọlọ́run má jásí ibú o. Àmín. Gbogbo orú àwọn nǹkan wọ̀nyí káàfin èèyàn wá o gbọ́dọ̀ torí ẹ̀ tó ìbá sọ ọmọ àgbákò o gbọ́dọ̀ torí ẹ̀ sọ pé ò ní ṣàdúrà fáfá rẹ̀ máa ń torí pé kò dárun gbọ̀n sí. Kò àìdárun gbọ̀n sí rẹ̀ mọ́ ìyàpọ̀ Ọlọ́run lọ́dọ̀ tiẹ̀ ní tó bá mọ̀ pé ó dáa kéèyàn dáa sí kò wá dáa sí ó lè níṣẹ́ eré mi tí ó kọ́ fà rẹ̀ wájú Ọlọ́run. Ìntẹ̀sọ̀kòtò mọ́lẹ̀ ìyẹn ọ̀yọ́ kù nígbọ̀ ní ìntẹ̀sọ̀kòtò mọ́lẹ̀ bó bá níṣẹ́ eré mi tó lè gbé tọ́lọ̀ fi lè yáfi rẹ̀ pé eléyìí kọ́ fà rẹ̀. Allahu akbar. Àmọ́ láì jẹ́ bẹ́ẹ̀ àmọ́ kódà ẹni tó ń ìntẹ̀sọ̀kòtò mọ́lẹ̀ ẹni kódà ló gbọ̀n sí eléyìí ò tí ìyọ́ kù ní àwùjọ pé kì í ṣe ni àdúrà lọ́dọ̀ rẹ̀ àní sẹ́ńgbà tí ń bẹ láyé àbí ńgbà tó ti kú kó tó kú láyé sẹ́kọ̀ tako kódà ló gbọ̀n sí lódodo àmọ́ ọwọ́ ara àwọn tí wọ́n dá sí. Nítorí wọn gbógun tì wọ́n. Pàgbà kò tiẹ̀ di méjì. Bẹ́ẹ̀ni. Ọmọ lódodo yẹn sọ kí irun gbọ̀n wo ni kí lọ kó hànú bí ewúrẹ́ yìí.
Subhanallah. ngene eléyìí ṣe ẹ on ta ni Subhanallah. Ànábì ló ní Ànábì rẹ̀ wo La hawla wala sọ quwwata. pé èyí ò ti mo dodo abẹ́ni tó jẹ́ wípé òun náà bọ́yá kó tó kú ò láyé ọmọ pé n tó ń ṣe ọ̀dà nítorí wọn àwọn èèyàn máa pè sákèsí pé n tẹ́ ń ṣe yìí máa ta kẹsí ká máa yẹsẹ́ wò ká máa lọ wẹ̀ lódò. torí àwọn àfa bídíà Jalabi tó gbé yẹn kó nú ẹ̀sìn òun là àfa tó jẹ́ wípé kò sí ní tẹ́ bá dọ́dọ̀ rẹ̀ tẹ́ ní bá ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ bá fẹ́ ṣe òyìnbá pé ẹ fẹ́ kọ́kọ́ àti ìyàwó lura wọn bẹ́ẹ̀ bá bẹ̀ yóò ní sọ lè rí fọ́tò rẹ̀ yẹpẹsẹ rẹ̀ náà ni ó bu wa bọ́ọ̀ bá fẹ́ lé ọ̀gá rẹ̀ ń pò pé kí wọ́n gbé wọ síbẹ̀ ọ̀dọ̀ rẹ̀ náà lẹ́ẹ̀lọ bàtẹ́sí òsì rẹ̀ ni ó mú wa èyí tó fi wá fún ọmọ rẹ̀ pé gbára lọ́lọ́run àkókò tiẹ̀ náà fẹ́ dé rárá kò ní wí bẹ́ẹ̀ ìyá ọmọ kan bẹ mọ náwó lérí rẹ̀ ìyá wa lóhùn ní fẹ́ mi mọ́ èmi ni tó fi graduate èmi ni mo sanwó gbogbo school rẹ̀ bàbá àwa ni wọ́n kò ní fi ọmọ ní ìbò lọ wá fọ́tò rẹ̀ wá èyí tí ó fi gbà mọ̀ràn pé Ọlọ́run ní kèé ṣe tiẹ̀ ni ó pàdé ń tiẹ̀ kò ní wí bẹ́ẹ̀ ní tí ó béèrè ni pé kí ló kọ rẹ̀ kí ló kọ ya rẹ̀ irú àwọn àfa wọ̀nyí wọ́n jẹ sọ́fìn tí wọ́n ṣe ní àdúrà mọ́. àwọn Jalabi pọ́nbélé nù. kò sí mọ́lẹ̀ lára wọn bàbá. kò sí ó tún wá ń gbódòdó pé kò dáa ìtún wá ń ṣépè fáwọn èèyàn tí wọ́n wí pé àwọn ọmọ lálàsí àwọn ọmọ tí ò lẹ́bi tí ò níran wọ́n wá wò lójijì lọ́sẹ̀ gẹ́gẹ́ wọn ní a máa yẹsẹ́ wò mọ́ àwọn eléré ibú. ń gbógun tọ́lọ́run nù. ń gbógun ti sí Ọlọ́run nù. ìyí òun ti mọ dodo bọ́bá wa ṣẹ́kù sáyé àkànbí tí ò tí ì kú a máa ṣàdúrà fún àmọ́rú àdúrà o. ibi tí sẹ́wà kù sínú. ọ wà láyé gẹ́gẹ́ bí àgbàlagbà ọmọ pọ́nlé ó lè tàtàrà pọ́nlé yìí tó bá ń fún un náà tó ń pọ́nlé yìí wọ́n ṣe kọ́ ọmọ bá búbú o. àkànbí ọ lè wo àwọn bí ẹjẹ odò tó dáa kọ́ra lọ. àbáṣọ tó bá dáa. aṣọ tó bá dáa kọ́ ọ̀bùn. bàtà kọ́ ọ̀bùn fìlà kọ́ra nǹkan tútù gan pé bàbá ẹ máa mú. ó lè tàtàrà yìí náà yóò ṣe máa mo rò pé wọ́n bá ti gba ẹni tó gba yìí èèyàn ní jèrè rẹ̀ mọ́ ni kò rí bẹ́ẹ̀ ní tẹ́ ń ṣe yìí náà mo fẹ́ kẹ́ wá ṣe wàhálà tó báyìí kẹ́ máa wà lè Jánnà ní ọ̀dà. àdúrà tó máa wá ṣe fún tó bá wà láyé òun náà làdúrà tá Ànábì sallallahu alaihi wasallam máa ṣe fáwọn Yahudi tá bá ń bẹ lẹ́gbẹ̀gbẹ̀ rẹ̀ tí wọ́n bá sín. Ànábì máa sọ tí Yahudi bá sọ rí pé tí mùsùlùmí bá sín lẹ́gbẹ̀ẹ́ èèyàn tó bá sín nísìn bá ní alhamdulillah mi wà ní yaramakallah tí Yahudi bá sín lẹ́gbẹ̀ẹ́ Ànábì yìí tá Ànábì sọ pé yaramakallah Ànábì wà ní yahdikumullahu wa yuslihu balakum. sallallahu alaihi wasallam. Ọlọ́run bá máa yín o ibi ẹkù sí Ọlọ́run bá tún yín ṣe. àwọn máa ṣàdúrà tó ṣe fáfá rẹ tó jó ń Jalabi tí ò tí ì kú. èyí tó bá wá kú ó ti kú lórí Jalabi níta yín mọ̀ ní Jalabi ni o. ọmọ pa àwọn àfáà tiwa Ọlọ́run á bẹ àfàánú rẹ̀ bẹ́ àkọ́kọ́ náà àwọn àfáà tiwa. èyí tí wọ́n fi ń jẹ́ ní àdúrà ni wípé gbogbo ohun téèyàn máa pè ní ìrìn ẹbọ téèyàn máa mọ̀ wọ́n jìnà sí. àgùnmu náà ń gùn bàbá. ọ̀kárí. àgùnmu yìí àwọn gangan fi mú kọ ni. kódà àwọn àfáà wa ń jọ kan mọ wọnú ilé wọn wá ní gbogbo ń tọ́ bá rí ìta gbé mọ́nú agolo kò sí kankan bẹ́ẹ̀ wà fògùn ìwòsàn ọ̀rọ̀ yìí sọ̀rọ̀ sàṣin o. ogun ojú ń bẹ ń bẹ. ogun ojú ń bẹ ń bẹ ogun náà ogun yẹn yàgbẹ́ ẹ̀jẹ̀ àmọ́ pé yẹn ogun yìí o. torí pé tó bá jẹ pé bọ náà ni wọ́n bá tán lé lérí Ọlọ́run ti yànnà náà pé má kánà línàbí yìí walladina amanu an yastaghfiru lil mushrikina walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim. Ọlọ́run kò tọ́ fún rẹ̀ Ànábì àti gbogbo mùsùlùmí ayé kẹ́ ẹ máa wá tọrọ àforíjì fẹ́ni tẹ́ ẹ mọ̀ pọ́ tán lórí ẹbọ ọ̀pàná lérí ẹbọ. Ọlọ́run kọ́dà walau kanu uli qurba kódà bó ti wọlé jẹ́sán ọ̀run yín tó kọ́ jẹ́ mọ̀lẹ́bí yín min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim. lẹ́yìn ìgbà tẹ́ ẹ ti mọ̀ pọ́ mọ́ ẹ náà ni wọ́n kí ló máa ṣàdúrà funfun tó sì yọ bẹ́ẹ̀. ọmọ pé gbogbo tá àfa rẹ ṣe tẹ jáde láyé iṣẹ́ kan ni gbogbo àfa ti ń tu adìẹ ní òhò. káì òtútù máa ń mú wọn ládùúgbò. àfa ti ń tu adìẹ ní òhò. subhanallah. àwọn àfa mi ń bẹ mọ́ da ilà ni wọn alẹ́ mi èmi lọ́sà ẹ lójú tì sí tó bá ti gbá bàtà aṣá rẹ̀ báyìí sọ pé irú àwọn nǹkan wọ̀nyí ń bẹ nú àwọn àfa. Ọlọ́run jẹ́ àwọn mùsùlùmí òdodo gbọ́ yín yé. tọ́ ọ rí pé lánàá nísìn lánàá náà ni àwa àti bàbá wa kan sọ̀rọ̀ Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ bá ń wà pẹ̀lú bàbá wa dáadáa. àmín àmín. bàbá wa yìí wá ń sọ pé wọ́n wá ń sọ fún mi pé nǹkan ti bàjẹ́ ti pẹ́ ẹ̀ wọ́n làwọn ṣe wáàsí lọ́bì kan àwọn wá sí wáàsí lálẹ́ ìmáàmù ìlú táwọn wá dé sọ́dọ̀ rẹ̀ àṣẹ wà nù ẹgbẹ́ múlẹ̀ ó wà nù ẹgbẹ́ awo ẹgbẹ́ àwọn abọ̀rìṣà
àwọn abọ̀rìṣà bá rán ìmáàmù yẹn sáwọn wípé bá wa sọ fáfá rẹ tó gbà lálejò kó dákun kó padà síbi tó ti wá kò sáyé wá sí lákòókò yìí àwọn ní nǹkan táwọn fẹ́ ṣe lóru òní àtọ̀lá àtọ̀túnlá. La ilaha. ọlọ́run bí ìmáàmù léèrè pé àwọn abọ̀rìṣà wá bá ọ wọ́n ní ìmáàmù wa sọ fáwọn yìí pé àwọn èèyàn wọn ni àwọn jọ wà náà àwọn tó ń ṣe náà ni. odidi ìmáàmù fò fẹ́ǹsì. tíjọ́ tóun náà bá wá sọ́dọ̀ tiẹ̀ táwọn èèyàn rẹ̀ náà bá sọ pé kò sáyé bó ní ó ṣe gbọ́nù. Subhanallah. wọ́n jẹ́ wọn dáṣẹ́ rí àfún. ẹ wò máàmù. La hawla wala quwwata illa billah. ìmáàmù àwọn bu èpèjọ. ó mà kírun ṣòfò. wọ́n làwọn wá sí wàásí ní alẹ́ ẹjọ́ náà wọ́n ròyìn tó ṣẹlẹ̀ wọ́n ròyìn ló fi jásí pé téèyàn bá gbé ara lọ́lọ́run sọ́ọ́rí tó bá ti fẹ́ kọ́ wú àwọn ẹni bí àwọn wọn ń pète pèrò ọlọ́run ni ó gbára lé o yóò kú ọyọ bó bá jẹ́ kí agbára wọn kọ́ràn ó fi ṣàdánwò ní kípò rẹ̀ ó lè bá a ga níwájú ẹ̀. Allahu akbar. wọ́n nígbà táwọn sí wàásí lọ́wọ́ ń jọ́ náà lálẹ́ ẹjọ́ náà wọ́n ní àwọn gásìlàbù sì wọ̀n dànù. La hawla wala quwwata illa billah. wọ́n ní láàrin ibi táwọn ti ṣe wá sọ wá dàbí bàtí àǹtí ajánásì àtàrọ wá sí òkè àwọn ajánásì wọn sọ pé bàbá àwọn ò rí yín mọ́ òkè làwọn ń rí àwọn kan ń gbọ́hùn yín ni. La hawla wala quwwata illa billah. wọ́n ṣàlàyé ntọ́sẹ̀lẹ̀ irú ìmáàmù yìí kírú ìmáàmù yìí ọwọ́ akógáwá ni ń bẹ lálẹ́ jẹ́ nínú báyìí ń bẹ nínú kẹ́. Subhanallah. bàrìsà òwúkọ. Subhanallah. sẹ́ni àdúrà nù èyí fàdúrà ránṣẹ́ sẹ́ni tá a bá mọ̀ wípé ó kú lórí ẹbọ. káyé mọ tara wa. ká mọ̀ tara wa àwọn àfáà rẹ àwọn àfáà tiwa nísìn kódà nínú táwọn èèyàn mọ̀ torí ká máa hàn tú ẹni tó lè mọ kàfàrà gbogbo àwọn àfáà tí wọ́n bá kù síbi kọ̀ọ̀kan díẹ̀ aláìlójútì ọmọ ẹni tó náà sí rìn kò fẹ́ ṣe bídíà ọlọ́run wá rí pé ọ̀ ní ṣe bídíà ọ̀ ní ṣe dédé àgbákò àmọ́ owó tún gbé kọjá bí tá ànábì ní kéyìn ó gbé dé ọmọ àrí gbogbo ara yé ní káfíìrì. Allahu akbar. sọmọ pé ọ̀tọ̀ ọlọ́run lẹni tọ́ka fárẹ́ èèyàn ọba àdá èèyàn nítorí pé èèyàn láwọn kankan ó sin lọ́n dáwọn ibìkan wá láwọn ibìkan díẹ̀díẹ̀ tó kù sí. àbíjẹ́ yẹn gbé ìmọ̀ nǹkan sọ̀rọ̀ látòjọ́ ìmọ̀ sáwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí kò tí ì gbé kúrò ní àwùjọ ẹ̀sìn àwọn àfáà wájọ́ kan yìí hàn tú lọ́wọ́jọ́ kan wọ́n sì bá mi lórí tí ń hàn tú. èmi ò kọ́ yín ní kéwú kẹ́ máa fi hàn tú fáwọn èèyàn o ní tí mo kọ́ yín kéwú fún ni kẹ́ máa jó wọn àsí kẹ́ máa kọ́ àwọn èèyàn. Allahu akbar. èmi àfáà ẹ má ìhàn tú o ẹ kó wàhálà kú ọ̀lẹ́ mo yẹn hàn tú. Allahu akbar. Allahu akbar. mo yẹn hàn tú. Allahu akbar. sẹ́rù àwọn àfáà yìí sẹ́ni ibi wá ni wọ́n lọ́dọ̀ wa tẹ́yìn bá sọ mi àgbákò àfáà tó bá àánú ọlọ́run nífa wa tìyín lẹ̀ a máa tẹ̀síwájú subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.